babaláwo náà ló dífá fún iná, babaláwo oòrùn ló dífá fún oòrùn, babaláwo òjò ló dífá fún òjò. Ẹ pé èwo mo gbé wọlé yìí, mo mọ̀ọ́mọ̀ gbé wọlé ní ìwádìí tá a ṣe délẹ̀délẹ̀. Odù tó ta Ògbómọ̀ṣọ́, odù tó tẹ Ògbómọ̀ṣọ́ dó, odù Ògbè Yonu mani ló jẹ́ kí n fi Ògbè Yonu wọlé. Ẹ̀yin àgbààgbà tẹ́ ẹ jẹ́ àwọn onílé Ògbómọ̀ṣọ́ kó máa yé yín o, kó máa yé yín o, mo máa yé yín, kó máa yé yín. Wọ́n ní kí oòrùn ó rúbọ, oòrùn ọmọ rúbọ, wọ́n ní kí iná rúbọ, iná ọmọ rúbọ. Òṣùpá nìkan lórúbọ, ó bá joyè amọ́roro. Ògbè Yonu ni ẹsẹ̀ fáǹsán bì kan pé ẹnìkan kì í gbógun ti Ògbómọ̀ṣọ́ kó borí. Bẹ́ẹ̀ nìkan bá lòun lẹ́lẹ́sìn kan ẹlẹ́sìn kan, tó bá ní pé òun ní alágbára kan alágbára kan, tó bá ń gbógun ti Ògbómọ̀ṣọ́, ẹ jẹ́ kó tọ àwọn awo pàtàkì lọ kó lọ béèrè. Ògbè Yonu sọ fún pé wọ́n yìí gbógun ti Ògbómọ̀ṣọ́, orúkọ Ògbómọ̀ṣọ́ yọ sọ̀nsọ̀, ó yọ sókè bí ọ̀gọ́mọ̀ nínú Ògbè Yonu. Mo mọ̀ọ́mọ̀ fìyàn wọlé nu assignment nu ẹ lọ máa ṣe. Ògbómọ̀ṣọ́ làwọn àlẹ́ tó tẹ́ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́. Orúkọ mi ni Sọjí Abíọ́jẹ́là.